Bismillahirrahmanirrahim. Ètò àdúrà fún gbogbo àwa káràkátà. Oníṣẹ́ ìjọba ni ẹni tó ń ṣe business ni. Ó fẹ́ kọ́lọ̀ máa bless ẹ, ó fẹ́ kọ́nà ẹ máa là, ó fẹ́ máa mówó ní owó, ó fẹ́ máa kọ́lé mọ́lé. Orúkọ Ọlọ́run tọ́lọ́run bá fi ń rọ̀jò àrísìkí fẹ́ dà. Òun má mú bọ́ ni, orí jẹ ni, orí mu ni. Ó ti wẹ̀wẹ̀ odò, ó ti sá káàkiri, ó ti gbé tutù, ó ti gbẹ́bọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti ṣe kọ̀ náà ni, ó ti jàsè jẹ lóríṣiríṣi. Ó ti bọ Ọ̀ṣun, ó ti bọ Ọya, ó ti bọ Oruko. Ètò àdúrà yìí ni kó wá lọ ṣe. Ọlọ́run lànà fún ẹ, ọ̀nà á ṣí, inú á dùn, ayọ̀ á kún. Ẹni ọjọ́ tó bá wù ẹ́ ló lè bẹ̀rẹ̀ àdúrà yìí. Àmọ́ tó bá ti kírun àsùbá tán ni. Tó bá ti kírun àsùbá tán, tó ṣàwọn mùkọ́dímọ̀ tó tọrọ nǹkan tó bá ń fẹ́ ní lọ́dọ̀ Ọlọ́run. Wàá bá mi ṣe súrátù Nasir. Iza jaha Nasirullahi wal Fatihu. Wàá ṣe méje. Tó bá ti ṣe méje, wàá bọ́ sórí orúkọ Ọlọ́run ọba yìí. Ya Allah ya Razak, ya Allah ya Razak, ya Allah ya Razak, ya Allah ya Razak. Wàá bá mi ṣe 313 adadal mursalin. 313 ló máa ṣe ya Allah ya Razak. Bí wàá ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn. Tó bá wá débi iṣẹ́ àbó débi ìtajà àbó dé ṣọ́ọ̀bù, nǹkan tó bá lágbára fi ṣe sàárà. Àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa gbìyànjú kó máa fi iyọ̀ àtowó ṣe sàárà, torí kì í ṣe àdúrà tá máa ń dájọ́ sí, àdúrà tí wàá máa ṣe lọ ni. Every day tó bá ti jí, tó ti kírun àsùbá tán, bá mi ṣe ìzájá wàá ṣe méje, wàá wá ṣe ya Allah ya Razak, wàá ṣe 313. Máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ bí sinillahi ta'ala. Ọlọ́run á rọ̀jò àrísìkí fún ẹ. Máa ṣe kó tó jáde ńlé. Ìdùnnú ló máa bá jáde, ìdùnnú ló máa bá wọlé, ò ní pàdé wàhálà, ò ní pàdé ilé nìní. Síwájú kó tó ṣe àdúrà yìí àbí tó bá ṣe àdúrà yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ WhatsApp wa lórí +27612956389 lórí èyíkéyìí ìpèníjà lórí àìsàn àbí spiritual problem. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ bá wa gẹ́ẹ̀tì all-in-one wa, egbògi tó ń wò more than 300 àìsàn, àti egbògi fún tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run 15,000 là ń ṣe promo eléyìí, 25,000 là ń ṣe promo eléyìí. Ó ń forí kókun aláǹtakùn, ń jẹun lójú oorun, ẹni tààtọ̀ ẹ̀ ò lè dọ́mọ, infertility fóbìnrin. Ẹ WhatsApp wa lórí +27612956389. Masalamu.